Unfortunately for me, mo ń bọ̀ láti another location mi. Oye boys ti báyìí, we can start mọ́tò mi. Arterial boys àtàwọn èèyàn gidi bó ṣe bò mí nìyẹn. Ọ̀tọ̀ lẹ́ni tó gbé mi kúrò ńbẹ̀ níjọ́ náà. Wọ́n á pé kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Àwọn náà ṣẹ̀ṣẹ̀ wò yín sí ni. Aláfikọ́ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. Ọ̀nà ń bọ̀ láti wá látijọ́ yẹn. Ọlọ́run ṣe lóun dé nìyẹn. Orúkọ yẹn ṣe wà nìyẹn. Orúkọ yẹn ṣe wà nìyẹn. Lẹ́yìn ìgbà náà yẹn púpọ̀ títí máa yé sọ̀rọ̀ yẹn púpọ̀ morúkọ wa. Chief Kọ́ran, Inspector Kọ́ran, Dr. Kọ́ran, kankan Kọ́ran ni gbogbo wọn mọ̀ á sí. Orúkọ yẹn ṣe wáyé ni. Olóògbé Ọlọ́run bá mi fọ̀run kẹ́ Aládé Múyìdín Àròmírẹ̀. Òun ló ṣínà fídíò VHS. Òun ló bẹ̀rẹ̀, òun ló mú wá sí Nàìjíríà. Òun ló bẹ̀rẹ̀. There is tipẹ́tipẹ́ ni mo ti máa ń fẹ́ mọ ẹni tó jẹ́ láàrin Big Abbas àti Aládé. Aládé ni. Okay. Aládé ni. Aládé Àròmírẹ̀ ni. Ó dẹ̀ ti ń nurse idea àti dream yẹn for long. Kọ́lọ́n tó gbà fún. Okay. He is a restless young man. He has a lot of ideas in his head. Ó ń jà gan-an. Tó bá sùn tó bá jí ẹ máa bá wí lẹ́gbẹ̀ẹ́ àti báyìí rò. Lẹ́yìn yẹn wọ́n plan fún America. America tó plan fún àtúnjọ rìn ní ẹ̀ náà ni. But unfortunately, mo dé airport báyìí ló ń pè mí pé second wife mi tún ṣaláìsí. So I could not go. Olódàkẹ́ hospital. Wọ́n ti ń check me in. So I have to go back. Àwọn gbogbo everywhere wọ́n rí mi. Wọ́n ń pariwo Chief Kọ́ran ìzàrá kíníkan ìzàrá. Nígbà tó yá, wọ́n ń pè mí látọ̀ òun gan nǹkan báyìí ló ṣẹlẹ̀. Nígbà tí màmá dé, ìjọ́ tó máa dé, àwọn àtọkọ wọn ìyẹn màmá Àjàyí. I'm the first person tó pé bẹ́ẹ̀ wọ́n ti dé sí airport bẹ́ẹ̀ wọ́n ti kó ní airport. Bàbá àdúrà ẹ kújọ́ mẹ́ta o. Kí ló dé àárín l'Amẹ́ríkà? Kí ló ṣẹlẹ̀? Bàbá ló ṣe. Ó lóun gbọ́ bẹ́ẹ̀ oníṣùgbọ́n òun wò pé ń gbé lọ ìyá rẹ̀ ń bọ̀ pé òun gbọ̀ngàn ìyá rẹ̀ ń bọ̀ láwọn ò tí ì gbọ́. Mo ní bó ṣe ṣẹlẹ̀ ní ọ̀nà. Ẹ ti wá sí wọn ti ṣe o because ó kú of breast cancer. On one, màmá ti pè mí rí pé àwọn èèyàn ń fi pé mo máa ń gbéraga. Ẹ máa ń puff. Mo ní kí ló fẹ́ fà? Kò sí ohun tó jọ. Tó bá súnmọ́ mi dáadáa wọ̀ pé kò sí ohun tó jọ. Àwọn nítorí pé máa ń keep ara mi distance from people. Then irú gbogbo ìgbà táwọn travel táwọn rí wa yẹn báwo èèyàn ṣe ń yọ̀ máwọn tó ń ṣe gbádùn ṣàwò mo kàn distance ara mi mò ń wo àwọn báyìí. So àwọn wò pé bàbá yìí ò fẹ́ bá wọn ṣe ni o. Àwọn èèyàn wò pé ẹ fi wọ́n lẹ̀ máa ń gbéraga ni wọ́n báyàn ṣe jàre bí wọ́n ti orúkọ tó ti ní kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ bó ṣe train àwárí bó ṣe train àwárí bó ṣe train àwárí bó ṣe train. Bàbá àti ìyá tó bí mi tó bá try ẹ̀ wọ́n á ra ẹ̀ ń kó lójú gbogbo èèyàn ni. Ọmọ ọba Jídé kò sọ́kọ́ ọmọ ìyá mi ni. Wọ́n pọ̀ ọmọ ìyá mi ó lè máa yà wọ́n lẹ́nu pé ṣé bàbá kan náà ìyá kan náà ló jọ bí wa ni. Kì í ṣe gbogbo ẹni tí ìyá kan náà àti bàbá kan náà bá bí ní ibì kan náà wọ́n pè lọ́mọ yẹn bàbá. Ẹni tí Ọlọ́run bá fi ìfẹ́ ràn ẹ́ sí lọ́kàn tó dẹ̀ máa ń dìde sí gbogbo nǹkan tó ní tó fẹ́ ṣe tí nǹkan bá dẹ̀ fẹ́ kù díẹ̀ káàtó tó máa tún dìde tàbí tó bá rí ẹ tí aṣọ fẹ́ jábọ́ lára ẹ tó lè faṣọ bò ẹ ọmọ ìyá bàbá ẹ ni. Ṣùgbọ́n tá a bá parí iṣẹ́ yẹn ń bẹ̀ tó bá wà lémi nìkan inú ọ̀tá mi máa ń bàjẹ́. Kí ló máa ń fa inú ìbàjẹ́ ẹni pé Ọlọ́run má ṣe mí lé ẹni tó ń ṣe olówó sọ mí di olówó. Bí ìgbà téèyàn ń gbé ayé aláyé. I don't want to live another person's life. I want my life to be real. Máa ń gbà ládùúrà máa ń sọ fọ́lọ́run ní ìmọ̀nà tó fẹ́ gbé gbà but jẹ́ kí ìgbésí ayé mi
kó dàbí iṣẹ́ tí mò ń ṣe àti ojú táwọn èèyàn fi ń wò mí.